kọ̀tọ́kọ̀tọ̀nà kápẹ́ wa mùsùlùmí òkúkú tá ìkú wọ́n ń dáná wọ́n ń yọ̀ wọ́n ń jó wọ́n ń yọ̀ wọ́n pe léré wọ́n láwọn ń dárò òkú àwọn ọmọ olóòkú àwọn sì pàkọ́dọ̀ ọ̀rọ̀dọ̀ọ̀rọ̀ bọ́ sójú agbo onífìlà dé fìlà onígèlè wégèlè wọ́n kà ń kó rẹ̀ eléré wa ń sọ yìí pé ọmọ àṣerú ẹ̀ fún yín o ẹ̀yin ṣe àmì lórí èpè torí pé ọmọ àṣerú ẹ̀ fún yín ṣé nǹkan dáadáa lẹ́yìn ṣe yìí wọn náà bá ní kọ̀ọ̀nà mi ń kọ́bọ̀ ìmọ̀ ọlọ́jà màlá ń bẹ ni ọ̀fẹ́ lọ́jà màlá olókùn sẹ́mi kéńkà tó ń ṣe ẹ̀ṣẹ̀ ni kò sínú tẹ́sí farama ike ká lọ máa já màlà kpókùkù oríkè ní yorùbá lẹ́vù ní ìsìn tọ́rọ̀ bá ti ṣẹlẹ̀ ọmọ sọ kékeré èmi ní mu gbẹ̀gìrì rẹ torí gbẹ̀gìrì òkú lẹ́yìn máa mu gbẹ̀gìrì lòkú máa bí wọ́n wá ní ọ̀fẹ́ kọ ìbàjẹ́ ń fáwọn èèyàn ọ̀fẹ́ kọ ìbàjẹ́ ń fáwọn èèyàn ìbàjẹ́ à ń lọ jóúnjẹ olókù wọn náà bá kú fọ́ gbogbo ẹ̀ lójú pọ̀ oní gbogbo ẹ̀ ń tọ́ bá ti lọ lé olókù àjàjà ó tún já màlá ń bẹ̀ iná ni ẹ dákun bó lẹ́ tún ti rélé ọkọ̀ ìbàjẹ́ láì ṣàṣejù má parọ́ má Allah má parọ́ má Nabi sallallahu alayhi wa sallam nǹkan tí ó sọ yẹn di kèfèrí ó sì lè pè ń kèfèrí nítorí sí ọ̀dà wà bàjẹ́ ni bàtẹ́ gbàgbádá kaná tẹ̀ ń roka táwọn kan ń ṣe gbẹ̀gìrì ẹ̀ ń bábà yín bẹ̀ kí ni kún lẹ́yìn ṣe ẹ̀kọ́ àjọyọ̀ abẹ́ẹ̀kọ́ ni ẹ̀kọ́ oríire oní o ẹ̀yin ló sì dáhùn lókè eré akárí o abẹ́ẹ̀kọ́ ni bàbá tí inú kú láìpẹ́ o torí kí lẹ́yìn sí ẹ̀rí kó náà ọpọlọ rí o rò pé lóòótọ́ àrònú torí kí la fẹ́ pàǹsẹ̀ àkúkú gbàgbọ́dá kaná lánàá bàbá wa ló kú ẹ̀ wá ń yọ àbí tí ọba jáyọ̀ kí lẹ́yìn tó lọ rè lùbọ́sì kọjáyọ̀ ẹ wòye màálù tẹ wó abẹ́ẹ̀kọ́ ni kọjáyọ̀ ẹ wòye mínírà tẹ já kọjáyọ̀ ẹ wòye aṣọ tẹ tún lọ mú ẹ ti fẹ́ rẹ́yìn bàbá yìí ti pẹ́ kò tètè kú sá àwọn àdùnnú kò tiẹ̀ wá ó tiẹ̀ padà kú atókù mọ́ kù tó wá kú adúpẹ́ ìtumọ̀ rẹ̀ ní ẹ̀ náà ronú ẹ̀ dáadáa táwa wí tán ọ̀hán ní màálù mẹ́wàá lọ́ọ̀pá ó ń ranù ó ń nakúnà àmọ́ pé bàbá tí wàá jọ ń jẹ́ ńlẹ̀ olókù iná ni òkèlè kan ọdún kan já ànámà ẹ gbọ́ sọkúsọ ẹ gbọ́ sọkúsọ tòlú ẹlẹ́dàá wa ó sì àwọn ẹ̀ṣẹ̀ léèwọ̀ ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ gangan fúnra ara rẹ̀ kì í sọ̀yàn di kèfèrí tí ò bá ti jẹ́ ìṣẹbọ sí Allah kò sì jẹ́ ìṣe kèfèrí lópin ìgbà tẹ́ni tí ń ṣẹ̀ ń kọ̀ bá ti gbàgbọ́ pé ẹ̀tọ́ ni fún un èyí tí ó sì mú ọ dẹni tí ó wà lọ́ máa rọ́ọ̀lù o torí bí gbàtí yẹn fẹ́ rọ́ọ̀lù transformer nìyẹn o àwọn máa rọ́ọ̀lù transformer èyàn kàn gbẹ́ni àyìnà ẹsẹ̀ ní tí èèyàn máa rí sáni tí èèyàn bá ń ronú àtúbọ̀tán èèyàn kan kì í rọ́ọ̀lù ẹsẹ̀ èèyàn kan kì í so mẹ́sẹ̀ kì í dì mẹ́sẹ̀ nítorí pé ẹsẹ̀ tó bá dì má tó ń ṣe ìwọ lọ́mọ tó ṣe káyìn téèyàn fi kúrò láyé kó lọ ẹlẹ́dàá kó ṣàánú wa torí ẹ rí i pé alukur'an àti sunnah anabi sallallahu alayhi wa sallam láyé púpọ̀ ó fi hàn wá pé tonti pé nítorí wàá ṣe léèwọ̀ lẹ́ṣẹ̀ àwọn ẹni tí ń ṣẹ̀ ó sì tún pè wọ́n pẹ̀lú orúkọ islam ó sì tún pè wọ́n pẹ̀lú orúkọ al-iman ìdí ni táwọn ẹni tó lágbọ̀ọ́yé tó péye jù nídìí ẹ̀sìn àwọn ahlu sunnati wal jamaa làwọn fi sọ wípé ẹ̀ṣẹ̀ tá ń dá tí ò bá ti jẹ́ ṣẹbọ sí Allah tí ò jẹ́ ìṣe kèfèrí sí Allah táwọn ò sì sọ wípé ẹ̀tọ́ ni ká máa ṣẹ̀ kò sọ yẹn di kèfèrí òpin tá a sọ ní kò di pòkì tó bá sì túbá Allah ó gbà túbá rẹ̀ àìtúbá tó bá di lọ́la gbẹ̀ndàl qiyama ìjìyà àtàìjìyà tahtal mashi'a lábẹ́ bolúwa bá ṣe fẹ́
eléyìí ń jẹba